Yoruba, Kashiyaniye. Ọmọ Yoruba, Kakọ Ẹlẹ́dẹ̀. Ọmọ Yoruba, jẹ́ ká ṣeré. Ọmọ Yoruba, aṣọ Yoruba dùn wọ̀, èdè Yoruba dùn sọ, oúnjẹ Yoruba dùn jẹ, ọmọ Yoruba dùn fi ṣe ọ̀rẹ́. Ẹ̀yin èèyàn mi, a tún ti dé o. Ẹ káàbọ̀, ẹ kú dédé ìwòyí. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò aládùn, ètò alárinrin, ètò ṢoGbédè. Ìṣọ̀lá lórúkọ mi. Mo sì ní àwọn àlejò. Wọ́n ti gbáradì. Wọ́n ti ṣetán láti kówó mi lọlé. Lórí ètò yìí, a ní abala mẹ́ta. Kí lo rí, kí lo gbọ́, àti kí lo wí. Lórí ètò yìí, ẹ ní àǹfààní láti jẹ kí wọ́n pè $2,000 tàbí kẹ́ ẹ jẹ mí lówó. Ó ga jù. A ní ẹ̀rọ owó lẹ́yìn kùlé, mo máa ń sọ yẹn dáadáa. Lẹ́yìn ètò tẹ́ bá ti jẹ mí lówó, nítorí mo mọ̀ kẹ́ ẹ máa jẹ mí lówó, ẹ máa lọ bá mi yọ owó mi jáde, ṣé gbọ́? Ẹ wá gbọ́ o, tí àwọn bá sọ èdè Gẹ̀ẹ́sì, ẹ gbọ́dọ̀ tẹ fèrè wájú yín, tẹ́ ẹ bá tẹ owó yín ló máa lọ. Tẹ́yìn bá sọ èdè Gẹ̀ẹ́sì, àwọn gbọ́dọ̀ tẹ fèrè wájú wọn. Ẹ tẹ̀ ẹ jẹ́ kí n gbọ́. Ẹ tẹ̀ tí yín. Tí wọ́n bá sọ èdè Gẹ̀ẹ́sì, ẹ gbọ́dọ̀ tẹ fèrè wájú yín. Tẹ́ ẹ bá tẹ owó tí yín ní àwọn àtẹ̀lọ́lẹ̀. Ó ti yé wa. Ó ti yé yín báyìí. Ó yé wa. Ó ti yé yín. Ẹ ṣeun. A ti ṣe tán. Ẹ jẹ́ ká bọ́ sí abala kí lo rí báyìí. Kí lo rí? Ẹ máa rí àwòrán tàbí gbólóhùn tàbí nǹkan lórí ètò àbí lórí àtẹ agbáwòrán hàn. Ẹ sì máa sọ nǹkan tẹ́ rí fún wa. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, wọ́n ti sọ fún mi pé mo ti ń gbàgbé láti béèrè orúkọ yín àti ibi tẹ́ ti wá àti iṣẹ́ tẹ́ ń ṣe. Kí ni orúkọ yín? Ẹ̀yin. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Olúwaṣeun Ìṣẹ̀bánjọ. Mo wá láti ìpínlẹ̀ Ògùn. Ọmọ bíbí Ìjẹ̀bú-Òde. Yọ̀ǹda. Iṣẹ́ wo lẹ ń ṣe? Àbẹ́ ìníṣẹ́? Onímọ̀ ẹ̀rọ. Onímọ̀ ẹ̀rọ. Ẹníṣẹ́ tó da tó báyìí lẹ wá sọ. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Adédìran Adélèkún, ọmọ ìlú Ọ̀ṣun State ní ilẹ̀ Ìjẹ̀ṣà. Ọ̀ṣun State. Mo ń gbọ́. Ní ilẹ̀ Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ni. Mo ń tọ́jú Kí lẹ ń tọ́jú? ìmọ̀ ẹ̀rọ. Ẹ ń tọ́jú ìmọ̀ ẹ̀rọ sínú lẹ́yìn àdúgbò. Nǹkan tí mo ń ṣe fúnṣẹ́ nìyẹn. Ẹ ń tọ́jú ìmọ̀ ẹ̀rọ síbo. Nínú òfurufú. So like project manager for cloud computing. Bẹ́ẹ̀ni. Ẹ wá ní kẹ́ ń tọ́jú ẹ̀ nígbẹ́. Mo ń tọ́jú ẹ̀ náà nìyẹn. Oh my God. Kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Ọládìméjì, ọmọ Ọládipúpọ̀. Ọmọ Ìbàdàn dẹ̀ ni mí. Ìyẹn náà dáa. Ní agboolé Abànlá. Ibẹ̀ ni mo ti wá. Kí ni ẹ ń ṣe? Ológun lèmi o, èmi ò sọ̀rọ̀ jù. Ológun ní? Ológun ní. So like US Army? Bẹ́ẹ̀ni. Ìyẹn náà dáa. A máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Tẹ́ bá jẹ mí lówó ológun àbí ológun, ẹ máa sanwó mi ní. Kí lorúkọ yín? Orúkọ mi ni Emmanuel Abiodun Oyelẹ́yìn. Ibo lẹ ti wá? Láti Ondo, ọmọ Ondo town. Ẹ ṣeun. Ẹ bá mi yọ owó wọn báyẹn. No. Wọ́n tún sọ no. Ẹ bá mi yọ lẹ́ẹ̀mejì sí. Ẹ ṣeun. Ẹ̀ẹ̀mejì ló sọ ọ̀rọ̀ tó sọ yẹn. Ṣé ẹ gbọ́ mi? Ẹ bá mi yọ owó wọn lẹ́ẹ̀mejì sí. Ẹ ṣeun. Ẹ ti jẹ mí $50 báyẹn. Èló gan ni àwa dà fún níbí? $20,000. $20,000. Ẹ yẹ ká máa tẹ̀síwájú. Ẹ fún mi ní ìbéèrè àkọ́kọ́. Kí ni flag ní èdè Yorùbá? Ìgbà tí mo sọ kẹ́ ẹ máa jẹ mí lóró ẹ̀rù bí àmì ṣeré. Ṣé tabasọ ìka ṣe ni? Tẹ́ ẹ bá mọ̀ ẹ jẹ́ ká máa. Ẹ lè fún wa ní. Ṣé mọ èèyàn tó ń jẹ́ Síà? Ẹni tó ń ríran. Tó ń kọrin. N sọ ju bẹ́ẹ̀ lọ, tẹ́ bá mọ̀ mo ti dé bẹ́ẹ̀, mo ti gbé yín dé bẹ́ẹ̀. Ṣé Síà olórin òyìnbó àbí báwo? Mo ti gbé yín dé bẹ́ẹ̀.
tẹ bá mọ̀ àìgbọ́n fàlàwògè ìfàkàn sí níbi kankan. Níbo ni àwọn èèyàn kan ti sọ níbi ẹjọ́ ọ̀yà ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àsíá là ń pè ní èdè Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi jáwọ́ wọn sílẹ̀ báyẹn. Ẹ jọ̀ọ́ olóòtú tán bá béèrè ìbéèrè tí wọn bá mọ̀ ṣé àwa lè dáhùn ìbéèrè náà. Ìbéèrè wọn olóòtú. ìbéèrè yìí. Nítorí pé mo rí pé ẹ ti já nínú owó wa. Olóòtú. Owó yìí máa lọ sókè ẹ máa gbà béèrè báyìí. Olóòtú kí ló tẹ́ fi jáwọ́ wa. Wọ́n ṣe máa wọlé. Okay. Ẹ bá mi yọ. Wọ́n ní wọ́n máa ṣàbẹ̀ wọ́n rí. Ẹ̀yin wà ní -25, àwọn wà ní -25. A ti bẹ̀rẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀kan ní. Ẹ̀kan ní. Kí ni elephant trunk ní èdè Yorùbá? Kò ń ṣe gbogbo erin o, kò ń ṣàjànàkú o, kí ni mú ẹ̀yẹn? Ọmọ apẹ̀rẹ̀ ìbẹ̀ ní aago wọn ẹjọ́. Tẹ bá mọ̀ ẹ mọ̀, tẹ bá mọ̀ ẹ mọ̀. Báwo la ti wá wí pé ọmọ apẹ̀rẹ̀ ò mọ nǹkan tó ń pè kíní? Ọmọ afífìlà pẹ́rín. Ó yá ẹ jẹ́ kí n sọ fún yín. Ọwọ́jà erin. Ọwọ́jà erin. Bẹ́ẹ̀ ni. Ọwọ́jà erin. Nǹkan tó fi ń. Ẹ sún aṣíwájú ẹ ṣeun. Ìbéèrè tí yín báyìí. Ẹ dárúkọ àwọn ẹ̀yà ara ìlú gángan 6. Ẹ̀yin gbọ́dọ̀ mọ̀ ìlú gángan. Ó lè mọ̀. Ẹ ní sùúrù. Àwa ní sùúrù. Ẹ̀yà ara ìlú gángan 6. Bẹ́ẹ̀ ni. Ọ̀pá ó wà lọ́nà tiẹ̀. Ọ̀pá tó fi ń. Ọ̀pá ò ń ṣe gángan. Ọ̀sán. Awọ. Ẹ ń gbà lọ méjì báyẹn. Odó. 3. Àwọn tó wá ẹ̀yìn ṣé mo ìtí kí ni tó yí roboto yẹn tí ó jẹ́ awọ ní ṣùgbọ́n àwọn ẹ̀gbẹ́ ẹ̀. Mo ti mọ nǹkan tẹ́ ń sọ. Bọ̀ mi ò rántí. Ó yá. Mẹ́ta ni mo rántí. Ẹ gbọ́dọ̀ gba 6. Ẹ gbìyànjú o ṣùgbọ́n ẹ fún wa ní. Ẹ gbọ́dọ̀ fún wa nǹkan. Ẹ dúró. Ẹ ní ìṣẹ́jú àyà bíi 10. Odó. Aṣọ tá fi ń gbé gángan. Màá fún yín ní ìyẹn. 4 nìyẹn. Ó kù 2. Àkókò yín ti lọ. Ó yá ẹ̀sùn aṣíwájú. A ní apá tẹ̀sọ aṣọ àfúnyín. Awọ ẹ̀sọ awọ àfúnyín. Ọ̀sán ẹ̀sọ ọ̀sán àfúnyín. Ẹ̀gì àti ọ̀gán ní àwọn yẹn tí ó wà ní àti àwọn tí ó ti yé yín báyìí. Ó ti yé wa. Àti odóòlù ẹ ṣeun. Ẹ̀sùn aṣíwájú. Ìbéèrè yín. Ìbéèrè wọn ẹ fún wa ní ìbéèrè wọn wọ́n gbà nítorí náà owó wọn máa wá sílẹ̀ ẹ ṣeun. Dárúkọ àwọn aṣọ ilẹ̀ Yorùbá 6. Agbádá. Ìró, bùbá. Màá ta yín lólobó ẹyọ̀kan. Òfì. Aṣọ òfì. Bẹ́ẹ̀ ni. Fìlà. Màá fún yín ní mi. Àǹkárá. Àwọn tí Yorùbá màá fún yín ní mi. Sányán. Sányán. 6. Alright, the future is not bright. Àwọn ìbéèrè yìí le o. Wá. 6. 6. Àwa. Ó yá ẹ fún mi 3. A dẹ̀ ti fún yín 2 náà. Ẹ bẹ̀rẹ̀. Farabalẹ̀ ṣe bọ́ọ̀lù tún jẹ́kàn ṣe kọ́ tó máa ṣe. Agbáṣọ 4 fún. Farabalẹ̀ jẹ́kàn ṣe kọ́ tó máa ṣe. Àkókò yìí ti ẹ ti ní ìṣẹ́jú àyà bíi 9 lẹ́. Ẹ̀yin ẹ fún wa. Yá mi lẹ́yọ kan. Don't do me kọ̀ọ̀kọ̀. Aṣọ òkè. Àkókò yìí ti lọ. A ní òfì, a ní àdìrẹ, a ní Àdìrẹ ni àlárì, a ní sányán, a ní àrán, Olóòtú. a sì ní. Jàǹsíkí wà mẹ́.
Agbádá dànsíkí. A kò béèrè ní ìbéèrè àgbèrè. Kò sí níbẹ̀. Irú aṣọ like Ó ti yé wa. ó ṣe nǹkan tẹ́ ẹ rán sí Okay. aṣọ gangan. Ó Bẹ́ẹ̀ni. ó ti dá. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. First of triplets a máa pè ní Táíwò. Second a máa pè ní Kẹ́hìndé. Kí ni ìkẹta? Third of Ìdòwú ni tẹ́ bá bí ìbejì tẹ́ wá lọ bí ọmọlé. Nígbà náà ìbẹta lélẹ̀. ìkẹta ẹgbẹ́ níbẹ̀. Ìbẹta kí ni ìkẹta àwọn ìbẹta yẹn? Ṣó mọ̀? Mo júwe fún ẹ ní. Mo júwe fún ẹ ní. Ó lè bi èmi náà ṣé mo mọ̀. Kẹ́hìndé àti Kì í dẹ̀ ṣe Ó wà nínú orúkọ. kì í ṣe àlàbá o but Ẹ ti fẹ́ sọ ẹ fún mi ní ìtàmílólógó. mẹ́ta wà ń bẹ̀. Mẹ́ta wà nínú orúkọ. mẹ́ta Mo ti sọ báyìí, wà mẹ́ta wà nínú orúkọ yẹn so oríta mẹ́ta. ìṣẹ́jú àyà ogún lẹ ní báyìí. Oríta mẹ́ta. Mẹ́ta wà ń bẹ̀. Màtẹ́tà. Ẹ̀gbọ́n yìí ń wo Crystal Palace. No, orúkọ ni o. Ẹ dúró. Orúkọ ni o. Orúkọ Àgbà nítorí pé orúkọ ni. orúkọ ni kò ṣe. Kí lẹ fẹ́ pè? Kí lẹ fẹ́ pè nílé èdè wa? Kò kàn wá. Orúkọ ni o. Rárá o. Orúkọ ni o. Orúkọ ni. Ẹ̀ta ọkọ̀. Ẹ̀yin lẹ pé Ẹ̀ta Màtẹ́tà. ọkọ̀ ní ìdáhùn ìbéèrè yẹn. Ẹ̀sùn aṣáájú. No, máa wò. Ẹ̀ta ọkọ̀ ní oríṣàdọ̀rọ̀. Kí ni ọ̀rọ̀ Ọ̀yọ́ ẹnu ní àgbò? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún spy? Ayọ́rọ̀wò. Atẹ́tígbọ́. Aṣọ́niwò. Aṣọ́niwò. Ní Yorùbá ẹ lè ṣàpèjúwe ẹ sì lè sọ ọ̀rọ̀ náà. Àpèjúwe rẹ̀ fún mi ọ̀rọ̀ yẹn mo fẹ́. Aṣọ́niwò. Ntẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ ká tún síwájú. Aṣọ́niwò ni. Ẹ jìnnà sí gan-an. Ó ní orúkọ Yorùbá. Ẹ fún wa ní Ọlọ́pàá kọ́. Police ọlọ́pàá spy là ń sọ. Ọya ẹ̀sùn aṣíwájú. Spy alami àwọn tó máa ń ṣalami. Wọ́n máa ń nígbà àwọn kan lọ ṣalami láti maybe ìlú kan sí Sílùú méjì. Ó ti yé wa. alami. Alami. Ẹ̀sùn aṣíwájú ẹ̀ṣẹ̀. Ajìnà sí o. Ẹ sọ pé kí ló ń sọ lẹ́ẹ̀kan náà Aṣọ́niwò. A ti dé abala kí ló gbọ́ báyìí. Ẹ máa gbọ́ gbólóhùn ìlú tàbí nǹkan ẹ sì máa sọ nǹkan tẹ́ ẹ gbọ́ fún wa. A ní àwọn kí là ń pè ó ti sápá mi lórí báyìí àṣàyàn options tí tá máa fi ràn yín lọ́wọ́ ẹ gbé wa débẹ̀. Ẹ wá fún wọn ní orin yẹn. Torí náà bá ṣe parí kí aago wọn bẹ̀rẹ̀. Ẹ ṣeun, kó tó parí báyìí. Àwọn ní ti kẹrin. Ìkẹrin. Dìgbòlúgì. Òun ni. Kò jẹ́ ká mọ ajá tòótọ́. Bẹ́ẹ̀ ni wọ́n gbà dìgbòlúyàn kì í jẹ́ ká mọ ajá tòótọ́. Ẹ ṣeun. Ẹ̀sùn àṣíwájú wọ́n gbà kó wọ́n lọ sókè báyẹn. Yín lélẹ̀. Ẹ fún wọn ní àṣàyàn kan tó máa yún rí. Ní báyìí ẹ fún wọn ní kí ló ń pè é? Ẹgbẹ́ gbọ́ sí ẹgbẹ́ gbọ́ àbí.
ṣeun. Ìkíní tàbí ìkejì tàbí ìkẹta. Ìkẹta ni. Ìkẹta. Bẹ́ẹ̀ni. Ìkẹta wọ́n gbà gbogbo ẹgbẹ́ ń jẹ́ máyẹ̀lóyè. Wọ́n jẹ́ sáré pẹgbẹ́. Àwọn bàbá mi. Àwọn lásán fún yín o. No, àjọ mọ̀ papọ̀ ni. Wọ́n sọ èdè Kí ló Gẹ̀ẹ́sì. sọ? Kí ló sọ? Èdè Gẹ̀ẹ́sì. Sọ nǹkan kan o. Kí ló sọ? Kí ló Ẹ sọ? sọ. Wọ́n ní ẹ sọ rárá. Mo sọ rárá o. Rárá wo ni mo sọ? Ó sọ rárá ní èdè Gẹ̀ẹ́sì. Wọ́n tẹ fèrè wọn. Àwọn onímọ̀ ẹ̀rọ wa gbọ́. Ṣé ti gbogbo wa wá ṣiṣẹ́ dáadáa ni? Ẹ ṣeun, ẹ bá yọ owó wọn. Wọ́n ti jẹ wá. So owó tá a gbà nísìn. Owó tá a gbà nísìn. Ẹ ṣe wọ́n sọ ṣó o. Mo gbọ́ ẹ ṣeun. Ẹ máa jẹ ẹgbẹ̀rún méje máa jẹ ẹgbẹ̀rún méjì ẹ tó kúrò nílé mi. Ẹ máa wò ó. Ó yá ẹ fún wọn ní. Ilé rọ̀. Ọ̀gá èmi rò wé kúrú ni. ẹ fún wa ní àṣàyàn. Àṣàyàn. Ẹ̀fọn aláṣà ẹ ṣeun. Ṣé kọ́ bá ń tẹ̀? Bẹ́ẹ̀ni. Ẹ tẹ̀ sí ẹ ṣeun. Kọ́ máa gbà á. Kọ́ máa gbà á. Ìkejì. Ìkejì. Ẹ ti wà ní -$50. Èyí wà ní -200. Bẹ́ẹ̀ni. Akọ̀ fòdó kan sí lẹ́yìn ẹ ti jẹ mí gbogbo owó. Wọ́n gbà gbé fún ńlá. Alóhùn ò rí jòntò alóhùn ò rí ńlá. Ẹ ṣeun. Ẹ jẹ́ kó wọn lọ sókè báyìí. Ẹ ti di -25. Ẹ ṣe. Ẹ ṣé gan. A Ó dúpẹ́. yá. Ẹ fún wa ní tiwọn. Eléyìí rọ̀. Wọ́n máa ń ṣe ní BCOS àbí NTA nígbà yẹn. Mo ti mọ̀. Èyí mò ń lùlù. Mo ti mọ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ fún wọn láṣàyàn ẹ̀ ṣeun. Ó ti tó ẹ ṣeun. Ìkejì tàbí ìkẹrin èwo ni? Àbí ìkẹta tàbí ìkejì? Kìíní. Ẹ̀gbọ́n yìí wọ́n náà gbé wọ́n ṣe. Ẹ sọ̀rọ̀ sókè ṣé èdè Gẹ̀ẹ́sì lẹ́bí? A fẹ́ kẹ́ gbọ́ nǹkan tá à ń sọ ni. Ṣé A èdè fẹ́. Gẹ̀ẹ́sì lẹ́bí ń bára yín Èdè sọ̀rọ̀? Gẹ̀ẹ́sì kọ́ o. Èdè wa la fi ń bára wa sọ̀rọ̀. Tẹ̀wọ̀n ní gbòǹgbòǹ a máa lọ gbọ́ lẹ́yìn ètò àti máa yọ owó yín. Pé a máa kúrò níbí, a tún sì máa jẹ yín lówó. Ẹ máa pè wá lórí aago wípé ẹ sanwó yín pé o. Àìsí mọ̀ wọ́n lọ, wà á tẹ̀lé ní délé. Ó yá èwo ni, aago ní ti lọ. Tẹ̀ bá sọ. Ìkejì. Ìkejì. Ìkejì la mú. Ẹ bá mi fún ọ ní Àgbà. ẹ̀ṣí tó bá ṣe rí ni ẹ wí àlá ìbọn ọmọ lẹ́rù kó má lè sọ àbí kó má lè rọ. Kí ni wọ́n ṣe ẹran kí ni wọ́n ní. Àlá mi máa ń báyàn lẹ́rù o tó nílé sọ. A ò lóbìnrin. Ó yẹ sún aṣíwájú ẹ̀jẹ̀ ṣe. A ti dé abala kí ló wí báyìí kí ló wí. Ayò wa eré wa tó ládùn tó lárinrin ẹ jọ̀ọ́ ẹ bá ń gbé àwọn àpótí kí ló wí ẹ ṣeun kí ló wí tìyín nì ẹ̀yin lè máa kọ́
ṣé ẹ sọ èdè Gẹ̀ẹ́sì níbí? bá a ṣe máa sọ èdè Gẹ̀ẹ́sì. Ẹni báwo lọ ṣe bá a ṣe máa sọ èdè Gẹ̀ẹ́sì. Onímọ̀ ẹ̀rọ wa a ti fẹ́ bẹ̀rẹ̀ o. Ṣé ẹ ti ṣe tán? Jẹ́ kí mi lọ. Ó yá, aago yín ti bẹ̀rẹ̀ sí báwo lẹ ṣe ń dúró báyìí? Ó yá ẹyọ tòkè yẹn wọ́n ti rí. rí kí ni. Ó yá ẹ máa sọ. A ti bẹ̀rẹ̀. Aago yín ti ń kà sílẹ̀. Ẹni tó bí mi lọ́mọ. màmá. Ọ̀rọ̀ mi. ìyá. Ẹ ṣeun, ó ti gbà kan báyìí. Ẹni tó jẹ́ tó ń darí ìlú yìí kí la ṣe fún tó fi wọlé. Adìbò. Ẹ ṣeun. Ìbò bẹ́ẹ̀ ni. Àwọn kinní yìí ó máa ń rá nílẹ̀. Ekòló. Ejò. Ẹ ṣeun, ó ti gba mẹ́ta báyìí. Ìṣẹ́jú àyà mi márùn-ún. Óyá. Tí n bá sọ nǹkan. Àkókò yìí ti tán. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ó ṣe dáadáa, ó ṣe Ẹgbàá mẹ́ta dáadáa. nítorí náà Ó ṣe owó máa dáadáa. lọ sókè lẹ́ẹ̀kan. Ẹ ṣeun. Kò dá bẹ́yìn. Tẹ bá ti. Kí ni kí náà pé kí ni ẹ̀kọ́. Ó ti dá. Tẹ bá ti. Lórí. Sẹ́yìn Gẹ̀ẹ́sì kò lè Torí- yẹ yín. 2 answers get you 1 point. Tẹ bá gba méjì, owó yẹn á lọ sókè. Tẹ bá yẹ kẹ́ gba mẹ́rin ni, owó yẹn á lọ sókè Ó lẹ́ẹ̀mejì. ti dá. Wọ́n yẹ gba mẹ́ta, ẹ̀kan ni owó yẹn á lọ sókè. Ṣé ti ṣe tán? Bẹ́ẹ̀ ṣe ń bára yín sọ̀rọ̀ yìí, ó ń jọ bí pé èdè Gẹ̀ẹ́sì lẹ́bí. a fẹ́ jẹ owó yín ni. Ṣé ti ṣe tán? Ẹ̀yin wà ní -300. Ẹ fẹ́ jẹ owó mi. Ẹ̀yin wà ní kíni -$10. Ẹ jẹ́ ká máa lọ. Àkókò yín máa bẹ̀rẹ̀ tí ẹ bá ti sọ pé ẹ ṣe tán. No, ẹni tó bá wà níbí ló máa ta. Táwọn bá fẹ́ ta, ibi ló máa wà. Ẹni tó bá fẹ́ di káàdì mú, ó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi níbí. Ṣẹ́yìn lẹ fẹ́ ṣe? Àkókò yín ti bẹ̀rẹ̀ báyìí. Onímọ̀ ẹ̀rọ, ẹ ṣeun. Tí Ẹgbẹ́ sókè báyìí kí n rí. Ẹ ṣeun. atẹ́gùn kí ló ń pè? Ẹ máa ń ṣàpèjúwe. Ọ̀ Ẹ máa ń fara ṣàpèjúwe. atẹ́gùn. Kí la tẹ́gùn mọ́lẹ̀? Ẹ̀yin fẹ́ máa sún síwájú. Kí ni òjò lọ́fẹ́jẹ́ kẹ sọ? Ọ̀rùn olúgan. Kí ni ìyẹn? Ẹ máa fi sí orí tábìlì fún mi ẹ jọ̀ọ́. Ẹ ṣeun. Alàgbà. Tó bá gúnyàn lára kí ló máa jáde ń bẹ̀? Ẹ máa fara ṣàpèjúwe. Tó bá gún ẹ lọ́bẹ kí ló máa jáde lára ẹ̀? Ẹ̀jẹ̀. Ẹ jẹ́ kọ́ nǹkan tẹ́fẹ́ kọ́ mú lẹ́fẹ́ kọ́ sọ. Ẹ ti ṣì yẹn. Ọ̀rọ̀ tó wà lókè lẹ́fẹ́ kọ́ sọ. Tó bá ń mú obìnrin tí wà tóbìnrin. Àkókò ti lọ ẹ̀yìnbó àwọn àtọ́bìnrin kí ló ń ṣe? Ẹ ṣeun jàre. Ẹ ṣe wá dáadáa o, olóòtú. Ẹ bá ń dá padà sínú ẹ̀. Ẹ ti ṣe ìkọ̀ọ̀kan báyẹn. Ìkejì yín ní báyìí. Ẹ̀yin sì lè ṣe, àwọn lè ṣe. Ó kọ́ jẹ́ pé Mo máa- èèyàn kan máa ṣe mẹ́ta, èèyàn kan máa ṣe Ó méjì. máa ṣe jù mí lọ lẹ́kìn ṣẹlẹ̀. Wọ́n ti gbàgbé pé a ti mọ ọ̀kan tó ń ṣẹlẹ̀. Wọ́n lọ yọ káàdì sẹ́gbẹ̀ẹ́. Wọ́n ti mọ ọ̀kan tó wà ní ẹ̀. Ẹ má ṣe Ó yá. yọnu. Ẹ má ṣe yọnu. Kí mo lè mú ilé. Mi ò rí o. Olóòtú mi ò rí o. Aago wọn ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ jẹ́ kí n máa rí káàdì yẹn. Ok. Ó yá ẹ bá lọ yọ. Ẹ má lọ, àkókò yìí sì ń lọ. Ó ní orin kan tá a máa ń kọ ní kékeré. Orí mi. Èjìká. Ẹ má fọwọ́ Ok, sí. then Orúnkún. re mi mi. Orúnkún. Ẹ ṣeun, wọ́n ti gbà. Má ṣe di Gẹ̀ẹ́sì o.
òwú ni wọ́n fẹ́ jẹ́ kẹ́ sọ. ìrì tíù ni wọ́n fẹ́ jẹ́ kẹ́ sọ. Ibo ni a wà nínú. ẹ má fara ṣàpèjúwe. Ibo ni a wà nínú. Ok, ipò wo la wà nínú. Ipò wo la wà nínú. Victor. Kí ló rẹ̀ tẹ́lẹ̀ kọ́ sọ yẹn náà? Olúborí ipò wo la wà nínú. Kí ni. Àkókò yìí ti lọ. Ó ti lọ. Kí la gbà? Àgbáyọ̀ kan náà. Ẹgbẹ́ ẹyọkan àbí kílẹ̀ èwo lẹ́gbà? Àní tẹ́ bá gba méjì lẹ́ máa lọ sókè. Àgbà orókún. Mo ti gbọ́ bóyá ẹyọkan ẹ gbà. Ẹ gbọ́dọ̀ gba méjì kówó yín fi lọ sókè. Ó ti dá. Ẹ ti ṣe méjì báyìí. Ẹ bá lè rọ́wọ́ yín nu kíní yìí o. Ẹ ṣeun. Ẹ̀yin báyìí náà mo bá olùwà àwọn tí mo gbà sórí ètò yìí wọ́n fẹ́ gbọ́n jù mí lọ ọ̀nà. Bóyá àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. Kí ni ọkùnrin àti obìnrin lọ sí yàrá lọ ṣe? Ìbálòpọ̀. Ẹ ṣeun. Bóyá ẹ máa lọ ẹ máa fi sórí tábìlì. Kí ni. Ẹ dúró wọ́n ti rí gbogbo ẹ̀ ẹ máa ń yẹlé báyìí ẹ dúró báyìí ẹ ṣeun. Kí ni a máa lọ ṣe ní àwọn ọba? A máa lọ kí ọba. Ẹ ti sọ ọba ẹ gbọ́dọ̀ sọ ọba tẹríba lọ́fẹ́ jẹ́kẹ́ sọ. Kí ni àwọn ọlọ́pàá ṣe? Wọ́n máa ń sáré, wọ́n máa ń mú olè, wọ́n máa ń. Ẹ má fara ṣe ọdún ojú wa wọ́n máa ń pààyàn. March náà wọ́n fẹ́ jẹ́kẹ́ sọ. Ọba wọ lórí. Fìlà, adé. Àkókò yìí ti lọ. Ẹ ṣeun níbi ọlọ́pàá yẹn March ní English bàbá yẹn kẹ sọ remido erina kí ni eléyìí náà tí a bá ṣe kí ló ń pè máa forí ìyẹn jù ní ó dà pé àṣeyẹ dáadáa ṣùgbọ́n náà Àgbà bíi méjì tàbí mẹ́ta kẹ̀. Àgbà ilé ìdòkòdòkò. ẹ ti gbà kọ́kọ́ Àgbà ìbálòpọ̀. Ẹ ṣeun ẹyọ̀kan náà lẹ́gbà ẹ ti ṣe kejì yín báyẹn ọ̀yá tọ̀dọ̀ yín. Àwa ló kàn. Bẹ́ẹ̀ lo àwọn ilé yìí ẹ bá mi pa kí ní ẹ̀dẹ̀. Ẹ pàdé àwọn èèyàn. Bá ṣe lọ báyìí ó yá. Láṣẹ ọ̀nà. Àkókò yìí ti bẹ̀rẹ̀. Ibi yìí. Ẹ má máa fẹ́ ẹ kò sọ ibi. Ibi tá a wà yìí kí lórí. Funfun. Wọ́n ti. Tá a bá fẹ́ jẹ ẹ̀wà kí ni nǹkan tá a máa fi ń jẹ? Dòdò. Kí lorúkọ mi fún dòdò? Ọ̀gẹ̀dẹ̀. Ṣé wọ́n ti gba méjì báyìí? Ọwọ́ wọn ti lọ sókè. Tí bá sọ pé kí ni Kí ló ń ṣẹlẹ̀? dòmí pé tí bá fẹ́ ṣàlàyé kan. Kí nìyẹn? Dòmí ìdí. Kí ni ìdí? Ẹni tó ń darí ìlú yìí kí la máa ń pè? Sọ. Ààrẹ ẹ máa lo. Tá a bá ń ṣeré ọmọdé. Ẹ lè sọ ọmọdé. Ok, a máa. Ẹyọ kúrò ẹ lè sọ ọmọdé bójúbójú. Ó ti lọ́wọ́ ẹ̀ bójúbójú lọ́fẹ́ jẹ́kẹ́ sọ. Ó ti yé mi. Àgbà méjì. Àgbà méjì. Ẹgbà méjì. Owó wa ti wọ. Máa sùn bìlà. Ẹ sì jẹ́ mi lówó. Má ṣe yọnu. Ẹ sì jẹ́ mi lówó. Ẹ sì ṣe ìkẹta ẹ̀ ẹ̀yin fẹ́ ṣe ìkẹta yín báyìí. Ṣé ẹ ṣe iṣẹ́ Ọwọ́ wa lókè funfun nẹ́nẹ́. na so bóyá báyìí ẹ bá mi ká kí ló dé bóyá ẹ ṣe tán aago yín ó ti bẹ̀rẹ̀ báyìí.
kíndìnrín ẹ máa bá mi fi síbí tẹ̀ bá mú ògiri òru ràkúnmí kí ni àwọn á pe aṣọ wa tí a fẹ́ lọ fọ̀? ìbírí, lè fún ọ ní ìbíjì, ohun tó wà ní tí a lè tọ́ fẹ́ lọ wẹ̀. lọ́mọdé ìdọ̀tí ló fẹ́ jẹ́ kẹ́ sọ. Ó ti rí wọ́n ti rí. mi ì rí nǹkan kan. Kí ni géèmù tó máa ṣe ní Èkó? Bójúbójú o olóró ń bọ̀. Tó a ṣe ọkùnrin àti obìnrin. Mi ì mọ̀. Àkókò yìí ti lọ. Wọ́n sọ bójúbójú ṣùgbọ́n ẹni pé irọ́ ni Bójúbójú ni mo àgbà yẹn bójúbójú ni àgbà mo sọ. Mi mọ̀ nǹkan tó fẹ́ jẹ́ kẹ́ sọ ṣùgbọ́n wọ́n ní pé rárá ni. Ẹjọ́ náà ẹ sọ fún mi kí lẹ́yìn wá kọ́ sọ mẹ́ẹ̀ náà. English hide and seek. Wọ́n dúró kẹ́ sọ hide and seek. Mo sọ mo ní bójúbójú ni. Wọ́n sọ hide and seek owó yín máa dálẹ̀. Wọ́n fẹ́ ká fún yín lówó ká tó lọ ni. Ìkẹta ó ti kùn mí báyìí. Ṣé ká ṣe? Àkókò yín ti bẹ̀rẹ̀. Ẹ dúró o. Ó yá ó ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ máa fi síbí tẹ̀ bá gbà. Ẹ máa fi sórí tábìlì. Ọ̀gẹ̀dẹ̀ tí mo pè yẹn kí ló máa ń pè ní Yorùbá? Dodo. Dòre irú kí ni ọ̀gẹ̀dẹ̀ ní Yorùbá? Ẹ máa tẹ̀lé dòre yẹn èso lọ́fẹ̀ẹ́ sọ Èso, okay. ẹ máa lọ. Kí la máa àjọyọ̀ wo lá? Ìgbà tá a bí. Èso àjọyọ̀ ẹyọ Kérésìmesì ọ̀fẹ́ jẹ́ kẹ́ sọ. Tá bá lọ sí òde kí la máa ń ṣe? Tí àwọn onílù bá wà kí la máa ṣe? A máa jó. Bẹ́ẹ̀ni ìjó ẹ ṣeun. Ẹ ti gba ẹ̀yọ̀ kan báyìí. Tá bá lọ sí Agbẹjọ́rò ni wọ́n fẹ́ jẹ́ kẹ́ sọ. Àkókò yìí ti tó báyìí ẹ ṣeun. Ẹ gba ẹ̀yọ̀ kan nítorí náà. Mo lè má mọ ilé. Nítorí náà. gbogbo nǹkan tó fẹ́ sọ wà bí. Wọ́n ní kí gbogbo nǹkan tó Kí ni fẹ́ sọ ó wà ṣe ní. ẹ lè táwa ní kíní. Mo ń sọ fún yín ẹ máa lo ohun tó wà nísàlẹ̀ tẹ́ bá lò ẹ máa dé ibi tẹ́ fẹ́ lọ. Kí ló yẹ tí mi ìfìgbà kan ó yá ẹ fẹ́ ṣe àwọn ti ṣe kẹrin wọn báyẹn ìkẹta lẹ ṣe ẹ̀yìn báyìí kó Ó kó ẹyọ kankan. ìkẹrin lẹ ṣe Ó kó ẹyọ. Ìkẹta ó kù kan. Ìkẹta la ṣe. ẹ má ṣe ìrànlọ́ ẹ máa lọ ìkẹrin lẹ ṣe ó Ok. kù kan. Má ṣe yọnu. Ó dàbí. Má ṣe ìrànlọ́ Má ṣe ìyọnu. Má ṣe ìyọnu. mo ń kọ sílẹ̀ Wọ́n ti sọ. ẹ jẹ́ kí aago wọn bẹ̀rẹ̀ báyìí. Kí ni Máyọ̀kún máa ń sọ nínú orin ẹ̀? Kí ni kí ló dé? Máyọ̀kún kí ló máa ń sọ nínú orin ẹ̀? Máyọ̀kún olórin ó máa ń sọ nǹkan kan bí èdè báyìí bí àṣà tó máa fi Kí ni kí yẹn? Ẹyọ ẹ ti ṣàpèjúwe ó ti pọ̀ jù. Ló gègé lẹ́fẹ́ gègé ló ti mú. kí ló wá ń pe Bàbá gánran lọ́dọ̀ ẹ̀gẹ́ sọ níbẹ̀. iwájú àti Ẹ má ṣe báyìí náà. oníwájú ó dẹ̀ ní Ẹ fún wọn ní. ẹ pé sọ ní Yorùbá ó ṣe Ìgbà tí Yorùbá ẹ̀ ó mọ̀ Ẹyin ẹ̀ táwọn olólogún pẹ̀lú kíní yẹn. iwájú ẹ̀ kí ni ìkejì iwájú. Òtítọ́ ẹ̀yìn ló fẹ́ jẹ́ kẹ́ sọ ẹ̀yìn. Àwọn tó máa ń kó ẹ jẹ́ ń parí eléyìí àwọn tó máa ń lọ sódò tó máa ń kí ló máa ń kó nínú odò àwọn tó máa ń
Àgbẹ̀já a tún fún yín ní extra 10 seconds. Kò gbé yín lọ nìkan náà. Àwa kọ́ la sọ o. Bonus round. Wọ́n fẹ́ yọ owó nínú owó yín o. Àrùn lẹ́yìn ṣe báyìí. Ilé ìlú yẹ̀yìn. Ibo ló wà? -$10. Èyí ti jẹ́ ní -$300. Olúwa o. Olóòtú. Àgbo tí onímọ̀ ẹ̀rọ ẹ má fara balẹ̀. Mo sì bá wọn sọ̀rọ̀. Tí bá sọ pé. Irọ́ ni o. Ẹ jẹ́ kó yí àwọn kinní yẹn padà o. Tí bá sọ pé kò fọkàn balẹ̀, kí mo tún lè sọ? Farabalẹ̀. Tí bá lọ ilé ìjọsìn, kí n máa mú dání. Bíbélì. Tó bá rẹ̀ mí, kí ni wá ní ó ń ṣe kí ni? Ó ń sùn. Tó bá rẹ̀ mí díẹ̀. Àìsàn. No. Gbogbo lọ́fẹ́ kẹ́kẹ́ sọ́mbẹ̀ yẹn. Tó bá ní obìnrin ṣe kí ni? Ó gbàlágà. Obìnrin ṣe kí ni? Ó rẹwà. Ó rẹwà. Ẹ ṣe àkókò èyí tán. Ẹ gbọ́dọ̀ máa lo nǹkan tó wà sálẹ̀ yìí. Ó gbàlágà báwo? Ẹ sọ Bíbélì, ẹ sọ farabalẹ̀, ẹ dẹ̀ sọ ẹwà, ṣùgbọ́n méjì la máa mú lórí pé ẹ gbọ́dọ̀ gba mẹ́rin. Ẹ ṣe mẹ́ta. Sọ àìsàn náà. Mo sọ àìsàn kó tó kanlẹ̀ mo. Àìsàn. Ẹ ta bá tiẹ̀ gbówó yín sókè gan. Kò túmọ̀ sí nǹkan kan, a gbọ́dọ̀ gba owó kan kúrò níbí báyìí lẹ́yìn. Mo dẹ̀ sọ àìsàn yẹn o. Kí ló lè tó dé fún mi sókè báyìí? Wọ́n whisper wọ́n sọ anything simulating ìgbọ́ ẹ̀gbọ́ ẹ má ṣèyàn lọ. Ó yẹ ká yọ owó yín ṣùgbọ́n àní yọ. Ẹ máa ṣe sókè báyìí. Ojú wọn ó tó lé ó tó kó. Etí ọba nílé, etí ọba lóko. Kí la máa. Ẹ máa bá mi fi sí bẹ́ẹ̀ bá mọ̀. Àbẹ́là lọ fẹ́ sọ. Ẹ béèrè. Kí ni a máa. Àìlè Kí la ṣe kí la. Tangoran team. That's why I said pick your battles. Kí la ṣe láti. Ẹ ti ń fa À ń gbálẹ̀. Àlè fún yín nìyẹn, ẹ bá kúkú sọ pé. Kí ni ilé babaláwo? Ẹ ṣeun. Ilé babaláwo náà ni. Ojúbọ lọ́fẹ̀ẹ́ kẹ́ sọ. Oríta mẹ́ta. Ojúbọ yìí strike. Ẹ ṣeun. A ti ṣetán báyìí. A ti parí kílò wí. Adéṣe dáadáa. Ó dẹ̀ ká gba. Inú mi dùn pé ẹ̀yin jẹ $0. Wọ́n jẹ mí ní $300. Inú yín dùn Màá gbowó mi kẹ́ tó lọ. Onígbèsè ni wá o. Inú yín dùn pàápàá. Àwa ò dẹ̀ kí ń ṣe Lannister. Ẹ bẹ̀rẹ̀ láti 0, ẹ lọ sálẹ̀, ẹ tún wá padà sí 0. Mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe ń ṣe ti sí. Mo fẹ́ràn lọ. Break even. Ẹ Ètò ti parí àbí? A break even nìyẹn. A ti break even. wá yọ owó ẹ̀ Wọ́n kàn sọ èdè Gẹ̀ẹ́sì lọ ni. àti ti ṣe tèmi o. Ẹ ṣeun. Adúpẹ́ mo dúpẹ́ pẹ̀ wá. Ẹ ṣe tẹ pè wá. Mo dúpẹ́. Àti ẹ̀mọ̀ bóyá ká sọ ẹ ṣé gan. Nítorí pé ká tó kúrò nílé àjẹgbèsè ń sìn ká tó tà ń lọ. So àmọ́ bóyá ká dúpẹ́ lọ́wọ́ yín àbí ká má dúpẹ́. Bọ̀ ẹ ṣé. Ká dúpẹ́ àbí ká ṣépè. Ẹ ṣeun. Èmi tó fẹ́ ẹ ṣeun tẹ́ wá. Àṣà wa, ìṣe wa, oúnjẹ wa, aṣọ wa àti gbogbo nǹkan tó jọ mọ́ èdè Yorùbá nítorí wa àbàjẹ́. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ṣe mọ̀ mi ì gbọ́ Yorùbá o nítorí náà
tó bá yẹ pé a sọ nǹkan kan tàbí nǹkan tí mo ní pé kó sọ tàbí tá a yànnàná dáadáa tá a sọ tán àbí tá a gbé débẹ̀ tá a gbé délé sọ fún wa ní abala àríwísí a máa rí yín ní ọjọ́ mi. Aṣọ Yorùbá dùn, èdè Yorùbá dùn sọ.